ṣokùnfà báwọn Olubadan ṣe ń wàjà léraléra àti ìdí tí Ìbàdàn ṣe ń jẹ́ ọmọ Agbotikuyo. Oyè ọba jíjẹ nílẹ̀ Ìbàdàn kò rújú rárá. Ẹni tó kàn yóò ti mọ ara rẹ̀ ṣáájú àkókò tí yóò débẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún Rasheed Ladoja tó ń gbáradì láti di Olubadan ikẹrinlelogoji. Awakọ kan rèé o, ó gún ọ̀gá rẹ̀ tẹlẹri pa dojú ikú nípinlẹ Èkó. Wọ́n da ororo gbona lu arákùnrin kan lára fẹ̀sùn pé ó jalè lọ́jà Èkó. Ẹni orí yọ ó dilé o. Àwọn jàǹdùkú ṣèkọlù sáàfin, já ilẹ̀kùn, ṣe ẹ̀ṣọ́ aláàbò léṣe, bà ọ̀pọ̀ dúkìá àti ọkọ̀ ọlọ́pàá jẹ́. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Oyè ọba jíjẹ ilẹ̀ Ìbàdàn kò rújú rárá bó ti wulẹ̀ kó mọ. Ẹni tó kàn yóò ti mọ ara rẹ̀ ṣáájú àkókò tí yóò débẹ̀. Ìdí rèé tí gbogbo èèyàn fi ń ṣe kábíyèsí sílẹ̀ báyìí fún olóyè sẹ́nẹ́tọ̀ Rasheed Ladoja, gómìnà Ọ̀yọ́ tẹ́lẹ̀ tí yóò di Olubadan ikẹrinlelogoji. Àrídájú yìí ń wáyé pé Rasheed Ladoja tó di Olubadan torí ìpapòdà Olubadan Owólabí Ọlákùlẹ́yìn nígbà tó kù ọjọ́ díẹ̀ kó pé ọdún kan tó jọba ìlú Ìbàdàn. Ọjọ́ 12 oṣù keje ọdún 2024 ni ọba tó wàjà náà di Olubadan kẹtàlélógójì lábẹ́ òfin. Ní báyìí igun tí Ladoja ti wá ní ipò Olubadan kan, àgbà oyè Rasheed Ladoja náà sì ni olóyè tó ga jù níbẹ̀ báyìí, èyí tó mú ipò ọba Olubadan tọ́ sí. Ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 1944 ni wọ́n bí Rasheed Ladoja sí agbègbè Gàmbàrí lẹ́bàá ìlú Ìbàdàn. Ó lọ sí ilé ìwé Ìbàdàn Boys High School láàrin ọdún 1958 sí 1963 àti Olivet Baptist High School láàrin ọdún 1964 sí 1965. Adéwọ̀lú tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. Ó lọ sí yunifásítì kan lórílẹ̀‐èdè Belgium, ìyẹn láàrin ọdún 1966 sí 1972. Nílé ìwé náà ló ti gboyè nípa ìmọ̀ ẹ̀rọ chemical engineering. Ọdún 1993 ni wọ́n dìbò yan Rasheed sílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nígbà tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú United Nigeria Congress Party UNCP. Ní ọdún 2000, Rasheed Ladoja di ọ̀gá àgbà nílé ìfowópamọ́ Standard Trust Bank Limited. Oṣù kẹrin ọdún 2003 ni wọ́n dìbò yan sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ PDP ló sì gbé wọlé sípò náà. Oṣù karùn-ún ọdún náà ló di gómìnà. Ṣáájú ìyànsípò yìí, olóògbé Lámídì Adédìbú, àgbà òṣèlú nínú ẹgbẹ́ PDP nílẹ̀ Ìbàdàn nígbà náà, dúró bí igi lẹ́yìn ọgbà fún Ladoja. Àsìkò yìí sì ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wà nípò ààrẹ ní Nàìjíríà tí Adébáyọ̀ Àlàó Àkàlà sì jẹ́ igbákejì Ladoja. Ẹ wá gbọ́ o, kí ló ń ṣokùnfà báwọn Olubadan ṣe ń wàjà léraléra àti ìdí tí Ìbàdàn ṣe ń jẹ́ ọmọ Agbotikuyo. Lẹ́yìn tí Olubadan ti ilẹ̀ Ìbàdàn, ọba Owólabí Ọlákùlẹ́yìn wàjà, ọ̀pọ̀ èèyàn káàkiri ilẹ̀ Yorùbá ló ti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ààfin rẹ̀. Àmọ́ bí àwọn èèyàn ṣe ń bá ìdílé orí adé náà àti gbogbo àwọn olùgbé ìlú Ìbàdàn kẹ́dùn, làwọn míín wòye pé kí ló dé tí àwọn Olúbàdàn kì í fi pẹ́ lórí oyè. Ọ̀kan lára àwọn olóyè ilẹ̀ Ìbàdàn, àgbà oyè Lékan Àlàbí tó tún jẹ́ máyé Olúbàdàn, bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀ lórí ìdí tó fi jẹ́ pé arúgbó ló ń joyè Olúbàdàn, èyí tó mú kí wọ́n má fi pẹ́ lórí oyè. Lékan Àlàbí ní bí wọ́n ṣe ń joyè nílẹ̀ Ìbàdàn yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe láwọn ibòmíì nílẹ̀ Yorùbá. Ó ní kódà nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun sì wà níbí, wọ́n rí i pé ìyàtọ̀ wà nínú bí wọ́n ṣe ń yan ọmọ oyè nílẹ̀ Ìbàdàn nítorí ètò náà kò ní mọ̀gòmọ̀gò kankan nínú. Bẹ́ẹ̀ ni wọ́n kì í fi òwò ṣe é tàbí pé mo mọ èèyàn kan tí ó bá ti gbésẹ̀ lórí àkàbà yẹn, ibi tí Ọlọ́run bá ti sọ pé ó máa parí rẹ̀ sí náà ni ó máa parí rẹ̀ sí. Ó fi kún pé àwọn àkàbà tí olóyè Ìbàdàn kan yóò gùn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún púpọ̀, èyí tó máa ń jẹ́ kí wọ́n di arúgbó kí wọ́n tó dé ipò Olúbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bóyá ọmọdé lè rólé Olúbàdàn, olóyè Lékan Àlàbí ṣàlàyé pé ìpàdé kan ti wáyé rí ní gbàgede ọgbà ilé ẹ̀kọ́ fásitì Ìbàdàn, níbi tí ọ̀kan lára àwọn tó sọ̀rọ̀ níbẹ̀ ti dábàá pé kí olóyè Ìbàdàn tó bá ti lé ní 60 ọdún fa ọmọ bíbí inú rẹ̀ kalẹ̀ láti rólé Olúbàdàn. Olóyè Àlàbí ní ṣe ni àwọn èèyàn tó wà níbi ìpàdé ọ̀hún kọ̀ jálẹ̀ pé èyí kò lè ṣeé ṣe. Ó ní àsìkò náà ni wọ́n sọ pé ẹni tó bá fẹ́ rólé
kó lọ bẹ̀rẹ̀ ní ìpele oyè mọ́gàjí gẹ́gẹ́ bó ṣe wà láti ìgbà ìwáṣẹ̀ àti pé orí yóò gbédé àkàsọ̀ oyè tí orí yóò gbédé. Olóyè Àlàbí mẹ́nubà pé ọba Yunusa Bánkọ́lé Ọládọjà Ògúndípẹ̀ lo ọdún 15 lórí ipò mọ́gàjí kó tó dé ipò Olúbàdàn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìgbà náà ni gómìnà tẹ́lẹ̀ Abíọ́lá Ajímọ̀bí pàṣẹ kí gbogbo àwọn tó wà lórí ìlà láti joyè Olúbàdàn máa ṣe àyẹ̀wò ìlera ara wọn. Olóyè Lékan Àlàbí sọ pé kò sí ohun aburú kankan tí yóò ṣẹlẹ̀ sí ẹni tí ipò náà kàn báyìí, ìyẹn olóyè Rasheed Ladoja tó ti fi àkókò ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àlàbí ní kété tí èèyàn bá rólé Olúbàdàn ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò ti máa gbàdúrà fún pé lágbára Ọlọ́run ìwọ náà yóò kájọ Ìbàdàn. Iye ọdún tí oníkálukú yóò lò wà lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi ń pe Ìbàdàn ní Ọmọ Agbotikuyo, olóyè Àlàbí ní tí olóyè kan bá ti gòkè àgbà láti oyè mọ́gàjí sí àdélé, wọ́n máa sọ fún ẹni náà pé mádàrí kan ni oyè náà jẹ́. Èyí tó ń túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ro ibi sí ẹni tó wà níwájú rẹ̀, ẹni tí wọ́n jọ jẹ́ sàwáwù àtàwọn tó wà lẹ́yìn rẹ̀, nítorí irúfẹ́ èrò ibi bẹ́ẹ̀ lè dà lé irú ẹni ọ̀hún lórí. Ó ní Ìbàdàn tí wọ́n bá ń sọ pé Agbotikuyo, ó túmọ̀ sí pé bí ẹnìkan kò bá lọ ẹlòmíràn kò ní lè gòkè, ìyẹn ni pé ó kò ní lè lọ sókè tí ẹnìkan kò bá lọ, gẹ́gẹ́ bó ṣe wà nínú oyè iléeṣẹ́ ọmọ ogun. Lékan Àlàbí parí ọ̀rọ̀ rẹ̀ pé ìlù, fèrè àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n fi máa mọ̀ pé Olúbàdàn wàjà láyé àtijọ́. Ó ní ìdí rèé tí wọ́n ṣe máa ń lu ìlù nílé ẹni tí oyè Olúbàdàn bá kàn ní kété tí Olúbàdàn tó wà lórí oyè bá ti gbéṣẹ̀ tán. Awakọ kan rèé o, ó gún ọ̀gá rẹ̀ tẹlẹri pa dojú ikú nípínlẹ̀ Èkó. Ìkà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti nawọ́ gan awakọ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀mídé Olúwadámiláre, ẹni ọdún 25, fẹ̀sùn pé ó ṣekú pa ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀rí Kọ́lá Adùn tó sì tún gbìyànjú láti gbé ọkọ̀ olùfarakásá náà tó jí gbé tà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Odùtọ́lá, afurasí náà ló jẹ́ fífi gbòòrò òfin gbé lákòókò tó ń gbìyànjú láti gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry olóògbé tà ládùúgbò Ìjẹ̀dè ní Ìkòròdú lẹ́kọ̀ọ́. Odùtọ́lá sọ wípé àṣírí ìṣekúpani náà tú síta lẹ́yìn tí àwọn ará àdúgbò River Valley Estate Òjòdùbẹ́gà ké gbàjarè síta lórí òórùn kan tó burú jáì tó ń jáde wá láti inú ilé olùfarakásá náà ní dédé aago kan ọ̀sán lọ́jọ́ 7 oṣù keje ọdún 2025 ní àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè ládùúgbò Mubarak ní Àkútè látàrí òórùn burúkú tó ń jáde wá láti inú ilé kan. Lójú ẹsẹ̀ ni àwọn ikọ̀ agbófinró gbéra lọ agbègbè Ògúnmóyèrò River Valley Estate tí wọ́n sì já ilẹ̀kùn àbáwọlé náà wọlé tí wọ́n sì ṣàwárí òkú olóògbé ọ̀gbẹ́ni Kọ́lá Adùn. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé apá ọgbẹ́ ọ̀bẹ wà lára òkú olóògbé náà pẹ̀lú àmì ẹ̀jẹ̀ lára rẹ̀. Odùtọ́lá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan ti ń fura tẹ́lẹ̀ lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ọ̀rẹ́ rẹ̀ kan, ẹni tó yẹ kó wá gbé Adùn lọ́jọ́ Àìkú fún ètò ìsinmi ọjọ́ ìsinmi ìyẹn Sunday service, ṣàkíyèsí pé wọ́n ti gbé ilẹ̀kùn ilé olóògbé tì pa láti ta, kò tán láǹfààní láti kàn sí lórí ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀. Nígbà tó yá ní ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ rẹ̀ kú, èyí ló mú kí ọ̀rí ọ̀hún ta mọ̀lẹ́bí olóògbé lólobó àti àwọn ọlọ́pàá. Agbẹnusọ ọlọ́pàá sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé Olúwadámiláre tó jẹ́ awakọ̀ olóògbé tẹ́lẹ̀rí ló ṣe bẹ́ẹ̀ já wọ inú ilé rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó sì gún Adùn pa dojú ikú ṣáájú kó tó na pápá bora pẹ̀lú ọkọ̀ Toyota Camry. Odùtọ́lá jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ pálábá ọ̀daràn náà padà ségi nígbà tí ó fẹ́ gbìyànjú láti ta ọkọ̀ náà lágbègbè Ìkòròdú fún àwọn dílà olókoòwò ọkọ̀ títà. Ẹni tó fura sí ọ̀daràn náà tó sì ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n fi gbòòrò òfin gbé àfúrásì náà. Odùtọ́lá sọ wípé ìyókù òkú olóògbé náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ ní Ṣàgámù fún ètò àyẹ̀wò òkú ṣíṣe nígbà tí wọn yóò taari ẹjọ́ náà lọ ẹ̀ka àwọn agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn SCID l'Ábẹ́òkúta fún ìwádìí tó lóòrìn àti ìdájọ́. Wọ́n dá òróró gbóná lu arákùnrin kan lára fẹ̀sùn pé ó jalè lọ́jà Èkó.
arákùnrin kan fara káásá lẹ́yìn tí àwọn èèyàn tó ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn yàbò pẹ̀lú òróró gbóná fẹ̀sùn pé ó jí òróró lọ́jà kan lẹ́gbẹ̀ẹ́ àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá alákàrà ládùúgbò Mushin nípínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ Ẹtì Friday. Olùgbé kan tó ní kán forúkọ bòun láṣìírí sọ èrò rẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ajé Monday pé olùfarakásá náà ẹni tó díbọ́n bíi oníbàárà gbé ọjà náà ní ilé ìtajà nínú ọjà náà ṣáájú kí wọ́n tó náwó gan lákòókò náà. Látàrí ìgbésẹ̀ rẹ̀ láti jí ọjà náà gbé sá lọ, níṣe làwọn èèyàn tó máa ń ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn lọ́jà náà ṣe bẹ́ẹ̀ gbá òróró tó jí ọ̀hún tóun ti gbóná kọjá sísọ, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ da òróró gbóná náà lù lára. Afurasí olè náà ni wọ́n fi kalẹ̀ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run pẹ̀lú àwọn àpá òróró gbóná náà tí wọ́n sì pààtì nítòsí ọjà náà. Olùgbé kan tó káràmásìkí ọmọlúàbí Ìfẹ́olúwa ẹni tó ké gbàjarè síta lórí ipò tí afurasí náà wà sọ wípé arákùnrin náà ni wọ́n ṣàwárí tó sùn nílẹ̀ẹ́lẹ̀ nínú gọ́tà tó súnmọ́ ìtòsí àgọ́ ọlọ́pàá láìsí ìtọ́jú kankan. Ìfẹ́olúwa ẹni tó sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára WhatsApp group platform ó ní òun gba ìpè nípa ìṣẹ̀lẹ̀ náà lójú ẹsẹ̀ lòun sì ti ta òṣìṣẹ́ elétò ìlera àti àwọn agbófinró ọlọ́pàá lólobó. Ó ní wọ́n kọ́kọ́ rò pé afurasí náà ti kú ni ṣùgbọ́n kò tíì kú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní wọ́n ti ṣètọ́jú afurasí náà. Ẹni orí yọ ó dilé o. Àwọn jàǹdùkú ṣèkọlù sáàfin, já ilẹ̀kùn sí ẹ̀ṣọ́ aláàbò léṣe, bà ọ̀pọ̀ dúkìá àti ọkọ̀ ọlọ́pàá jẹ́. Wàhálà rògbòdìyàn ńlá kan bẹ́ sílẹ̀ ní ààfin ìlú Kano bí àwọn jàǹdùkú kan tí wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ olólùfẹ́ Emir tẹ́lẹ̀ ní Kano Adóbayero ṣèṣe kọlù sí ààfin Rumfa ní ẹnu ọ̀nà gúúsù ààfin. Àtẹ̀jáde kan tí ààfin Emir ti ìlú Kano Emir Muhammadu Sanusi kejì fi síta ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àtẹ̀jáde náà ní àwọn jàǹdùkú ọ̀hún ṣèkọlù sí ààfin lẹ́yìn tí wọ́n já ẹnu ọ̀nà àbáwọlé tí wọ́n sì ṣe ẹ̀ṣọ́ aláàbò kan ní ààfin léṣe. Bákan náà ni wọ́n ní àwọn ọmọ ìṣọ̀ta náà tún ba ọ̀pọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ààfin jẹ́. Àwọn jàǹdùkú yìí ni wọ́n kọlù ààfin lásìkò tí Emir tẹ́lẹ̀ Aminu Adóbayero ń gba ojú ọ̀nà tó wà níwájú ààfin kọjá lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí ilé olóògbé Alhaji Aminu Dantata. Ìṣẹ̀lẹ̀ yìí ni ọ̀pọ̀ gbàgbọ́ pé ó jẹ́ ìtẹ̀síwájú ìjà tó wà láàrin Emir Muhammadu Sanusi kejì àti Emir tẹ́lẹ̀ Aminu Adóbayero. Rògbòdìyàn náà ló ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kano ti gba agbára àti ipò lọ́wọ́ Aminu Adóbayero gẹ́gẹ́ bí Emir Kano tí wọ́n sì gba ipò náà padà fún Sanusi. Emir Adóbayero fohùn sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Kano tó rọ̀ lóyè. Ó ní kò sẹ́ni tó kọjá òfin. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààfin Emir Sanusi Saddam Yakasai buwọ́lù fún àwọn akọ̀ròyìn, ó fẹ̀sùn kan Emir Aminu Ado pé ó lọ́wọ́ nínú ìkọlù tó wáyé ní ààfin Gidan Rufa. Ààfin ni àwọn jàǹdùkú tó wá láti ọ̀dọ̀ Aminu Adóbayero ya wọ ààfin Rumfa Palace, já ilẹ̀kùn, kọlù ẹ̀ṣọ́ aláàbò, bà ọ̀pọ̀ dúkìá jẹ́ tó fi mọ́ ọkọ̀ ààfin. Àtẹ̀jáde náà ní Emir Aminu mọ̀ọ́mọ̀ gba ọ̀nà ààfin náà kọjá ni láti lè fún àwọn èèyàn rẹ̀ ní àǹfààní láti kọlù ààfin nígbà tó ń bọ̀ láti ilé olóògbé Aminu Al-Hassan Dantata tó sì ti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn. Igun Sanusi ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí Aminu Adóbayero yóò gba ọ̀nà yìí kọjá tó sì máa ń lo èyí láti fi tọ́ sùúrù àwọn èèyàn àdúgbò náà. Igun Aminu Adóbayero ti wọ́gi lé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n kọlù ààfin Gidan Rufa, ààfin tí Emir Muhammadu Sanusi kejì ń gbé. Igun Aminu Adóbayero ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí òun yóò gba ọ̀nà yìí kọjá tí nǹkan kan kò sì ṣẹlẹ̀ rí. Dan Angudi ṣàlàyé pé bí àwọn èèyàn àwọn ṣe rí èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lé wọn. Fọ́nrán wà tí gbogbo àwọn rí. Ó ní ohun tí wọ́n ń sọ ni ó jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́ tí wọ́n sì mọ̀. A ó rántí pé ní ọdún tó kọjá ìjọba ìpínlẹ̀ Kano dá Sanusi Lamido Sanusi padà sípò Emir ìlú Kano lẹ́yìn tí ó rọ Aminu Adóbayero lóyè. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí gómìnà Kabir Yusuf ìpínlẹ̀ Kano buwọ́lu òfin tuntun ọdún 2024 torí ipò àwọn lọ́balọ́ba. Bákan náà ni ilé asòfin ìpínlẹ̀ Kano tú ìkángun 5 ọba jíjẹ nílùú Kano, èyí tí ìjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2019. Lẹ́yìn ìbuwọ́lu òfin tuntun náà ni gómìnà kéde Sanusi gẹ́gẹ́
gẹ́gẹ́ bí Emir Kano kẹrìndínlógún tí ó sì rọ Adóbayero lóyè. Ìgbésẹ̀ yìí túmọ̀ sí pé ó yẹ bí lọ́balọ́ba Gaya Bauchi, Karaye àti Rano ti túká báyìí. Ní ọdún 4 sẹ́yìn ni gómìnà àná ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje yọ Sanusi nípò Emir. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àìgbọ́ràn sí ìjọba wà lára ìdí tí Ganduje ṣe rọ Sanusi lóyè. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè yóò sì dára fún yín. Ẹgbẹ Igbo ń pè fún ìgbésẹ̀ kánmọ́nkóbó tako ìkọlù àwọn adaranjẹ lápá ẹkùn gúúsù-ìlàòrùn. Àwọn aṣojú ìgbìmọ̀ ẹgbẹ́ Igbo ti ń pè fún ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ìkọlù àwọn adaranjẹ aṣekúpani sí àwọn àgbẹ̀ lápá ẹkùn gúúsù-ìlàòrùn. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lẹ́yìn ìpàdé tó wáyé nílùú Àbújá tí wọ́n fi ṣọwọ́ sí ìròyìn Punch lápá ẹkùn gúúsù-ìlàòrùn lọ́jọ́ Ajé Monday, ìgbìmọ̀ náà kò rojú sí ìwà ìṣekúpani lemọ́lemọ́ tó ń wáyé. Wọ́n ké sí àwọn gómìnà àwọn ìpínlẹ̀ Igbo àti àwọn àjọ elétò ààbò láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò lójú náà láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Àtẹ̀jáde ọ̀hún ló jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ààrẹ àpapọ̀ ìgbìmọ̀ náà, Olóyè Kenneth Okeugo. Ìgbìmọ̀ náà ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn olùfarakásá tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nípínlẹ̀ Niger àti àwọn tó farakásá ìkọlù ìṣekúpani nílùú Yelewata nípínlẹ̀ Benue. Ìgbìmọ̀ náà kò rojú sí ìṣekúpani lemọ́lemọ́ tó ń wáyé nílẹ̀ Igbo àti àwọn apá ẹkùn míì nílẹ̀ wa Nàìjíríà nípasẹ̀ àwọn jàǹdùkú àti àwọn adaranjẹ agbébọn. Ìgbìmọ̀ náà ké sí àwọn Igbo tí wọ́n jẹ́ olókoòwò láti wá dókòwò dá iléeṣẹ́ sílẹ̀ lẹ́kùn náà lójú náà láti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ kó lè túbọ̀ mú ìdàgbàsókè dé bá agbègbè náà. Ìgbìmọ̀ náà tún dúpẹ́ mọ́ rírì ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbésẹ̀ ìgbìyànjú wọn nípa mímú ètò ààbò gbópọn sí i lẹ́kùn ilẹ̀ Igbo, pàápàá jùlọ nípa bí wọ́n ṣe ń tọpinpin iṣẹ́ láabi àwọn agbébọn náà. Wọ́n ké sí ààrẹ kó túbọ̀ ró agbẹ̀dàn ètò ààbò lágbára sí i lójú náà láti ní ìṣẹ́gun pátápátá lórí àwọn aṣèkọlù ọ̀hún nílẹ̀ Igbo àti àwọn agbègbè Nàìjíríà tó ń dojúkọ ìkọlù àwọn agbébọn. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ alátakò ADC yóò fọ́ tútù yóò dàrú láàrin oṣù 6. Ileesẹ Ààrẹ ló sọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀. Ileesẹ Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ti kéde pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ alátakò African Democratic Congress ADC yóò dàrú láàrin oṣù 6 látàrí àìsí ìrònújinlẹ̀ tó dáńtọ́. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò kan tí wọ́n ń pè ní Òṣèlú Lónìí Politics Today lórí ìkànnì amóhùnmáwòrán Channels TV, olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ fétò ìbánisọ̀rọ̀ Daniel Bwala sọ wípé olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party níbi ètò ìdìbò ọdún 2023 Dati Baba Ahmed ti gbóòórùn wàhálà tó ń bọ̀. Ó ní lọ́jọ́ 4 oṣù keje, Baba Ahmed sọ wípé ogun ẹni tí yóò jẹ́ olùdíje dupò ààrẹ ni yóò jẹ́ ìpèníjà ńlá, yóò sì ṣàkóbá fún ẹgbẹ́ òṣèlú ADC. Ó sì kìlọ̀ pé ìdùnnú tó ṣubú layọ̀ tí ó tẹ̀lé àgbáríjọpọ̀ ìṣọ̀kan ẹgbẹ́ náà yẹ kó jẹ́ sísàmójútó pé kò yẹ kó jẹ àwọn aráàlú. Ẹ̀wẹ̀, Bwala da ìdúnkokò èyíkéyìí tó lè wá látọ̀dọ̀ ẹgbẹ́ ADC nù. Ó sọ wípé ẹgbẹ́ àgbáríjọpọ̀ náà kò tíì ṣàgbékalẹ̀ àwọn ètò mìíràn tó yàtọ̀ tí ó lè jẹ́ kí àwọn èèyàn Nàìjíríà dìbò fún wọn. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ sọ wípé ohun tó ń rí tó ya òun lẹ́nu ni pé ẹgbẹ́ àgbáríjọpọ̀ òṣèlú náà tí wọ́n fi tipa sí nípò padà yìí kò tíì jáde síta pẹ̀lú ìgboyà láti ṣàgbékalẹ̀ àwọn ìlànà ètò ìṣèlú mìíràn tó yàtọ̀ tí wọ́n fẹ́ gbé ṣe. Ó ní ohun tí wọ́n ń ṣe náà ni pé kí wọ́n fẹnu tẹ́ńbẹ́lú kí wọ́n sì ṣe àríwísí alátakò. Ó ní òtítọ́ ni pé wọn kò ní ìran àti pé wọn kò fi hàn àwọn ọmọ Nàìjíríà pé wọ́n bìkítà ní tòótọ́. Bwala da ìdúnkokò àwọn olùdarí ẹgbẹ́ alátakò sí Ileesẹ Ààrẹ Tinubu nù. Ó sọ wípé ẹgbẹ́ àgbáríjọpọ̀ tuntun ọ̀hún kò dúró re àti pé ẹgbẹ́ tuntun náà kò lè kọjá oṣù 6. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ sọ wípé ṣùgbọ́n ọ̀kan lára wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Dati Baba
Ahmed ti gbóòórùn wàhálà tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀n pé ìṣòro ìpèníjà àgbáríjọpọ̀ ẹgbẹ́ náà ni pé ta ni yóò dípò ààrẹ mú. Nítorí náà ní báyìí òun sọ ohun tí bàbá Ahmed fúnra rẹ̀ sọ pé gbogbo wọn ló fẹ́ di ààrẹ Nàìjíríà. Ó ní lẹ́yìn oṣù kan nígbà tí wọ́n bá fìdí jókòó lẹ́yìn oṣù mẹ́fà ni ẹgbẹ́ ADC máa dàrú fọ́ tútú. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àmúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ló sọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.